Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alákùnrin bá dárúkọ yín fún gbogbo etí tó ń gbọ́ wa àti ọ̀tọ̀dún tó ń wò wá. Orúkọ mi ni ALHAJAT KIFAAYAT AJOKE SINGER tí gbogbo yín mọ̀ sí boss lady ẹni ayé fẹ́. First lady àbí? Boss lady ọlọ́run járe pé ọ̀gá náà lẹ́mọ̀ jẹ́ títí ayérayé. Kí ni nǹkan tó gbé yín wá sí bíbáyìí lónìí? Nígbà wọn èèyàn rí wọ́n sì wò pé ALHAJAT SINGER ni ọmọ tó gbé yín wáyé yìí kí ni nǹkan tó bá ṣe bí gan pàtó? Àwa bá aláàjì wa ṣéwù wa Hasbunallah àwọn ni wọ́n ń ṣe maulid lẹ́nìí wọ́n tún fi àwọn èèyàn joyè torí wọn la ṣe wá. ọlọ́run járe yín pẹ́ orin ni ayémọ̀yìn mọ̀ ẹlẹ́kùn kí ni ṣókí tẹ̀lé bá a sọ kí nìkan tí ipa tí orin kó nínú Islam kí nìkan tí orin kíkọ kí nìkan tó kó nínú Islam. Ipa tí orin kó nínú Islam pọ̀ for example àwọn ọmọ wa tó jẹ́ pé àti gbọ́ wá sí ọ̀rọ̀ wọn lọ́rùn níbi tí words bá ti fail the music will speak up fún especially for àwọn youth orin ló ń sọ jẹ́ káwọn youth dúró nínú Islam lẹ́nìí tí ó bá sórin gbogbo àwọn ọmọ wa ló ti máa wà ní church nítorí ijó náà rẹ̀ ni kò sí nǹkan kan so ipa tí orin kó nínú Islam ni pé having pass message ṣé tí àwọn tó jẹ́ pé orin náà yàn láàyò tó bá ṣe ń gbọ́ orin kì í ṣe pé kò kàn jó àmọ́ kò lè kọ́gbọ́n nínú ẹ̀ la ṣe ń kọ́. Ọlọ́run jẹ́ kẹ́mi ó gò fún wa. Ìlàyé à ń bẹ̀ ọ́ má padà lẹ́yìn wọn Ispartv mo ń bẹ̀ ọ́ Ọlọ́run má padà lẹ́yìn wọn gbogbo ojú tó wò Ispartv pátápátá ojú yìí ò ní fọ́ o etí yìí ò ní dì í ẹ bá ṣe wò wá ní kẹ́ máa ríre inshallah ó tán la ẹ má pé kó ń bẹ o Ispartv náà ni ẹ máa wò ó ispa alágbára Ọlọ́run lókè lẹ máa lọ ìlàlẹ́ àmọ́ inshallah. Ọlọ́run jáde kẹ́ wa salamu alaikum wa rahmatullahi wa barakatuh.